torí wọn gbé ó dẹ̀ kan gbé nọ́mbà yẹn kan gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Hello. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ mà, let me try it. Yes, sir. Ilé ńlá kọjá máa ilé olórogún lè tó. Ohun tí mò ń là kọjá ni pé ọmọ mi kan jẹ́ fúnra ó kú nígbà crisis yìí. Ìyàwó rẹ̀ ó sì bímọ méjì fún láti 2013 wọn ò jẹ́ ká rí àwọn ọmọ yẹn. Gbogbo ọ̀nà lásán agbálọ́yà wọn ò jẹ́ á rí àwọn ọmọ yẹn. Tó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún wa kí la tó lè ṣe. Ẹ ṣe Paul má wọrí tó bá ti gẹ̀ẹ́tẹ̀ Ọlọ́run kádàrá pé ó máa pè sórí ètò lálẹ́ nìyẹn. Mọ́mì ṣé ọmọ yín yẹn ṣé òun lọkùnrin àbóbìnrin mà? Òun lọkùnrin. Òun lọkùnrin ìyàwó ẹ̀ ló wá lọ. Bẹ́ẹ̀ni. Láti 2013. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ kó ọmọ mélòó lọ mà? Ọmọ méjì tó bí fún. Ọmọ yín ọkùnrin yẹn ń kọ́? Ó ti kú. Kábíyèsí. Ó ti kú. Kábíyèsí. Ṣé àwọn làkọ̀bí ni àbí báwo, ṣé wọn láwọn ẹ̀gbọ́n ni tàbábúrò? Ṣe rí ó ní àwọn ẹ̀gbọ́n ó sì lábúrò ṣùgbọ́n ọ̀nà tó wà Maiduguri ló wà ń gbà yẹn ibẹ̀ náà ló sì kú sí. Ṣé arábìnrin yẹn wá kọ́mọ wá sí Ìbàdàn ẹ̀ wá síbi tẹ́yìn ń gbé ni mà àbí kókó wá síbẹ̀ mà? Kókó wà ó ti wà ní kọ́sítọ́dì rẹ̀ láti 2013 yẹn. Ṣé ńgbà tí ọmọ yín fẹ́ arábìnrin yẹn ṣó fẹ́ ní ṣùlọ́kà níṣẹ́ lọ́tọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ àbọ̀kàn rẹ̀ ra wọn dẹ̀ fẹ́ra wọn? A lọ ṣe ìdáná fún ní Maiduguri ni. Ṣé àwọn tó jẹ́ ẹ̀gbọ́n aláìsí àtàwọn àbúrò ẹ̀ kí ló dé tí wọ́n lọ sí family house arábìnrin yẹn ní Maiduguri kan lọ síbẹ̀ kan lọ béèrè ẹ̀ ń bẹ̀? Dádì Ọ̀yọ́ làwa wà. Gbogbo ètò tó yẹ ká ṣe la ṣe torí àwọn ọmọ yẹn by the time tí wọ́n fẹ́ ká máa wá àwọn yẹn wà níbi iṣẹ́ ìjọba. Mọ́mì ẹ gbọ́ tèmi mà kí ni èjì yín sìn mà? Yes sir. Yes sir. Kí ni èjì yín mà? 75. Ẹ ṣé ọjọ́ yóò túbọ̀ dalẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Àmín sà àmín. Aláìsí ṣó láwọn ẹ̀gbọ́n? Ó ní àwọn ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n mélòó? Ẹ̀gbọ́n méjì. Ṣọ́kùnrin ni wọ́n àbóbìnrin? Obìnrin ni wọ́n. Ṣó láwọn àbúrò? Ó lábúrò kan. Ṣọ́kùnrin àbóbìnrin? Obìnrin. O nìkan ló jọkùnrin náà ọmọ tẹ́ bí? No, ó kú ọkùnrin kan tó jẹ́ bí ẹ̀gbọ́n fún. Mọ̀ tí màá sọ fún yín mà. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ṣé ẹ ráwọn ọmọ yín tó ṣẹ́kù yẹn wọ́n ṣe dáadáa? Wọ́n ṣe dáadáa kankan. Gbogbo tẹ́ ń ṣe pátá kò tiẹ̀ kàn yín kankan. Àwọn lẹ́ẹ̀kan ṣe bí ọmọ kan múnú yín dùn. Àwọn lẹ́ẹ̀kan ṣe mítìn ó yẹ yín méje. Ó ṣáà níbi tá a ti lọ fẹ́yàwó lágbájá. Kódà àwọn òbí arábìnrin yẹn. Yes sir. Ìyẹn tí wọ́n mọ̀ rù lọ́kàn ara wọn lèmi náà ń rò yìí wípé wọ́n wá fẹ́ mi níṣu lọ́kàn lọ́dọ̀ wa nínà ọkọ ẹ̀ dẹ̀ kú. Àti ẹ̀wà ara àwọn ẹ̀gbọ́n aláìsí ara àwọn àbúrò ẹ̀ kan tiẹ̀ wá wọ àwọn ọmọ tán filẹ̀ Maiduguri láti ẹjọ́ yìí. Ẹ mọ́ gbàgbé ẹ máa gbọ́ mọ́ mi ẹ máa gbọ́ ọmọ yín yẹn ni kẹ́ ẹ pè wọn ni kán gbé ìgbésẹ̀ kan lọ síbi tán ti gbé fi arábìnrin yẹn tán bá fẹ́ rí ọmọ bí bẹ́ẹ̀ bá kọ́ ọmọ yẹn ò ní wálé ẹ mọ́ jẹ́ ń tàn yín wọn ò ní wá sílé kódà tí Jésù èdè ẹ̀ lè má rí wọn. Àwọn nìkan lọ síbẹ̀ kán lọ fìfẹ́ hàn sí àwọn ọmọ yẹn. Ṣó ti yẹ yín mà ẹ̀yin ò lè ṣe gbogbo wàhálà bẹ́yẹn mọ́ ti yín lẹ́yìn kẹ́yìn jẹun kẹ́ ẹ bẹ lọ́hùn kẹ́ ẹ ṣàdúrà fún àwọn ọmọ yín kẹ́ ẹ lọ fún medical check up nítẹ̀yìn wà fún sìn ti yín nìyẹn kẹ́ ẹ dẹ̀ máa gbàdúrà fún wọn. Tọ́nà bá tiẹ̀ lè ṣe yẹn tí Jésù èdè ẹ̀ lè mọ́ra àwọn ọmọ yẹn tí Jésù gan fi máa dé àwọn tó jọ ọmọ yín yòókù gan wọn lè má rí àwọn ọmọ yẹn mọ́ lókè ìpẹ̀láyé. Wọ́n ní wọ́n á lọ síbẹ̀ iṣẹ́ wọn ni wọ́n ládìí èkú ká dẹyìn ẹnu tó bá nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n wọn